good lọ, I'm not sorry to say ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó wà nílọrin ìmí inú wọn ago aláago lẹ́lòmíì ń wò sáré ó fẹ́ dàbí lágbájá ó fẹ́ dàbí lágbájá ó fẹ́ dàbí lágbájá làfáà lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn ń wò sáré kó tó di pé bàbá ń Bariga ló yarí pé àwọn ò ní gbowó Saheed o ṣùgbọ́n ẹ lọ gbowó àfáà Ìmọ̀ràn ẹlẹ́yà ṣé òsì àmọ́nà fún wọn lówó ń gbà yẹn ìmọ̀ọ́mọ̀ ọ̀fà náà fún wọn lówó gbogbo àwọn àfáà tó lórúkọ ní Nàìjíríà ló bá wọn dá sọ̀rọ̀ ta lọ lọ́hùn Saheed náà wá fẹ́ fún wọn lówó láti fi lè jẹ́ kán gbójú kó lórí kéèsì òun bàbá ń Bariga ló ní wọn gbọ́dọ̀ gba owó yẹn Fúlàní ló fẹ́ lọ gbowó lọ́wọ́ Saheed torí pé ohun tí yẹn máa jẹ ló ń wá ohun tí Fúlàní máa jẹ everybody mọ̀ pé Fúlàní oníjẹkújẹ ni wọ́n dẹ̀ tọrọ àforíjì lọ ni pé àwọn wá sórí program mi wá embarks mi èmi mo ní page mi náà anybody dẹ̀ fún mi lówó nǹkan tí mò ń ṣe yìí mò ń support Ìlọrin ni kò sẹ́ni tó bí da kó máa fa àwọn àfa Abẹ́òkúta pábẹ́ yẹn Abẹ́òkúta agbọ́n àwọn àfa Abẹ́òkúta lè jà àwọn àfa Abẹ́òkúta kékeré wọn ń ṣe àfa ojú ọ̀rọ̀ lárí tó máa fọ̀rọ̀ yẹn gùn ìhun tó ń torí ẹ̀dógó Ìlọrin ilẹ̀ torí nǹkan méjì ní sí mẹ́ta ẹni tó dẹ̀ mú ráàyè yẹn wá gangan tó mú ráàyè ògo lọ tó mú ráàyè ká dẹ́gbẹ́ sílẹ̀ wá bàbá ń Bariga ló mú ráàyè yẹn wá bàbá ń Bariga ló mú ráàyè yẹn wá ṣùgbọ́n bàbá ń Bariga mú ráàyè yẹn wá tó mú ròrí yẹn wá níjọ́ náà Saheed ni wọ́n gbà lérò torí pé ó ń bú àwọn àfáà Ìlọrin ó gbógun ti àwọn àfáà Ìlọrin ṣùgbọ́n níjọ́ náà tí bàbá ń Bariga mú ìròyìn yẹn wá àwọn wọn dárúkọ ògo Ìlọrin fáàrí Ìlọrin náà kọ́ dárúkọ pé ẹja máa já abẹ́dẹ́gbẹ́ kan làwọn tá bá jẹ́ fáàrí mo ní èmi ni mo wá sọ pé má lo fáàrí Ìlọrin ẹnu mi lògo Ìlọrin ti jáde bàbá Bariga náà àwọn náà ti confirm ọ̀rọ̀ yẹn rí bàbá Bariga ẹ ṣe máa jẹ́ ògo Ìlọrin kó tó di pé wọ́n padà wá fún èmi ní Lisanu ulamau mo ti ń ṣiṣẹ́ síwájú kí ògo Ìlọrin kó fún mi lóyè iṣẹ́ ló síwájú oyè kò ń ṣe oyè ló síwájú iṣẹ́ ló síwájú oyè tèmi tí mo ti ń ṣe lórí social media kó tó pọ́n padà wá fún mi lóye Lisanu ulamau ìtọ́ fún àfoníkùrá náà lóye ọjọ́ tí bàbá Bariga wá ti fẹ́ ní misunderstanding ẹni tó padà ní pé agbọ́dọ̀ fún lóyìn yẹn Fúlàní gan wà láwọn tó ní ẹgbọ́dọ̀ fún ní Lisanu ulamau yìí so that kan mo fẹ́ lò lórí ọ̀rọ̀ yẹn ni wípé Fúlàní ti wá gbàbọ̀dé fógo Ìlọrin àbọ̀dé tí Fúlàní gbà fógo Ìlọrin yẹn ló ṣe wá gbogbo ọ̀nà láti destroy ògo Ìlọrin ẹ̀dẹ̀ máa gbàgbé ní 2022 ní ìgbà tí Saheed àti Fúlàní parí ìjà by condition and condition tó jọ wà láàrin wọn ẹ rí pé Fúlàní kọ́kọ́ ń parọ́ fún wa pé òun ò parí ìjà ẹni tó bá ti fi wórówóró ẹ bá mi fi ojú olóńgbò síbẹ̀ kí n kàn block ẹ̀ dànù Fúlàní kọ́kọ́ ń parọ́ pé òun ò parí ìjà nígbà tí mo wà ní Canada ǹjọ́ kìíní àná Canada ni mo wà ní mo kọ́ káàsì fídíò yẹn mo kọ́ káàsì Fúlàní pé àní Fúlàní ti lọ withdraw tó sọ pé irọ́ òun withdraw tó náà wọn withdraw bàbá Bariga kan fẹ́ bá mi jà ń gbà yẹn àkọlọmọ bolo tí ń gbọ́ stó mo ní èmi á sọ̀rọ̀ kò ní rí bẹ́ẹ̀ màá sọ̀rọ̀ kò ní rí bẹ́ẹ̀ kò tí ìyá ni ẹ máa padà tó rí àwọn kan tó ń sọ lọ́wọ́lọ́wọ́ tó máa wá sí ìmúṣẹ kó tó wá rí pàṣẹ ní padà wá tú ẹ rí pé fídíò tí Fúlàní máa ṣe lẹ́yìn ìgbà yẹn ló bẹ̀rẹ̀ sí ní pé àwọn àáfàá ó pe Sọ̀nù Ṣéwù lórí prógráàmù ẹ̀ ó pe Ṣéwù Sàmọ́ Fàrúkù oníkíjìpá lórí prógráàmù ẹ̀ ó pe Buhari ọmọ Musa lórí prógráàmù ẹ̀ ó ń pe àwọn lórí prógráàmù ẹ̀ pé káwọn foríjì Saheed torí pé condition tí Saheed Shittu gbé Fúlàní ni wípé gbogbo ọ̀nà ni kó lọ wá o òun gbọ́dọ̀ lọ scot free nílọrin tó bá ní pé ta ló fẹ́ ba Ìlọrin jẹ́ lẹ́nìí tó fẹ́ gbé Saheed wọ Ìlọrin fire by force Fúlàní ni ṣé gbogbo àwọn àkúùsì sọlá Polaris Bank alákọ̀ọ́gùdù yẹn àwọn yẹn ni Fúlàní padà wá rà ó mú kó nínú àwọn ògo Ìlọrin òun ló padà wá ń ṣiṣẹ́ fún sìn now ẹ jẹ́ wá lọ straight to the point tó mi fẹ́ program yìí gùn jù ọ̀rọ̀ ó ṣe boss kò ṣe boss ẹni pé Fúlàní sọ àwọn ọ̀rọ̀ kan Saheed náà sọ̀rọ̀ inú mi dùn pé wọ́n ti wá ń shoot ara wọn lẹ́sẹ̀ wọ́n ń shoot ara wọn lẹ́sẹ̀ nú ọ̀rọ̀ àkọ́kọ́ náà mo kọ́ fẹ́ fọ̀rọ̀ kan múlẹ̀ nípa ọ̀rọ̀ àfáà Zakama tó lọ́wọ́ tó bá ti ṣojú ìlú kò fara sin gbogbo ọ̀rọ̀ ṣojú mi mo wà nínú sísítẹ́mù ọ̀rọ̀ yẹn dáadáa mo wà nínú sísítẹ́mù ọ̀rọ̀ yẹn àsìkò ta lọ lọ́hùn tí wọ́n mú ta lọ lọ́hùn èmi ni mò ń pààrà lórí social media pé ẹ̀yin ògo Ìlọrin ẹni tó yẹ kẹ́ ẹ mú ẹ̀ tí ì mú gbogbo ìgbà yẹn àti bẹ̀rẹ̀ kéèsì bàbá Kéwúgba Gold ló fà á tí bàbá Kéwúgba Gold fi wá sí Ìlọrin ìgbà ni bàbá Kéwúgba Gold wá sọ ọ̀rọ̀ pé trip kan kì í tó lè
ẹni tó yẹ ká mú tó dá pé kán máa fa wàhálà kán máa rí pé wọ́n ń fa ìpọn bàbá wa síta gbogbo ọ̀rọ̀ tí ta lọ́lọ́hún sọ ní Saheed ló ti gbọ́ bàbá tó gba góòlù sọ̀rọ̀ yẹn nílọrin nínú wájú kóòtù náà ti sọ̀rọ̀ yẹn so that ìyẹn jẹ́ ká mọ̀ pé kéèsì bàbá tó gba góòlù ti bẹ̀rẹ̀ síwájú tó góòlù lọ́ni èmi ni mo wá ń para fáwọn ògo lọ́ni pé tí ẹ bá kí ń ṣe alábòsí kí ló dé tí ẹ lè arrest Saheed náà pẹ̀lú bó ṣe bú àwọn bàbá yín nílọrin tó gbogbo ìgbà yẹn ni Fúlàní wá ń sá eré lọ́tún lósì pé kí ọ̀rọ̀ mi yẹn má wá sí mu ṣe káwọn ògo lọ́ni má ṣiṣẹ́ lórí ó dá jẹ́ kí n gbé yín débẹ̀ ṣé mọ̀ pé ògo lọ́ni ti kọ́kọ́ competition lórí ọ̀rọ̀ Saheed síwájú tí bàbá tó gba góòdì yẹn ògo lọ́ni kọ́kọ́ competition Fúlàní ló lọ withdraw petition yẹn ó máa yàdí ó lẹ́nu bá mo ṣe mọ̀ mo ní petition yẹn lọ́wọ́ ń gbà yẹn ògo lọ́ni kọ́kọ́ competition kan lọ sí ẹ̀yìn ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní police headquarter ní àsìkò tí ta lọ lọ́hùn yẹn ọjọ́ tí wọ́n kọ petition ta lọ lọ́hùn petition Saheed náà wà nù petition tí wọ́n kọ but Fúlàní ló tẹ̀ mọ́lẹ̀ ni wọ́n fi ṣiṣẹ́ lórí ti Saheed ní pé títa lọ́hùn nìkan ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tí mò ń sọ àwọn ògo lọ ní máa jẹ́rìí sí ṣùgbọ́n bá ti títa lọ́hùn yẹn wá bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní para pé ẹ̀yin ògo lọ ní ẹ gbọ́dọ̀ mú Saheed tí ẹ bá fẹ́ ṣàbòsí ẹ gbọ́dọ̀ ṣe gbá ẹ rí wípé ọ̀rọ̀ yẹn ló bí tí mo fi sọ̀rọ̀ kan lórí prógráàmù torí pé mo padà gbọ́ nígbà tí wọ́n ń ṣe kéèsì ta lọ lọ́hùn pé àfáà ìmúràn ẹlẹ́yà fún wọn ní 250,000 pé Saheed náà fẹ́ fún wọn ní 2.5 million ní kò jẹ́ 2 million naira tẹ́yìn sọ yẹn Fúlàní 2.5 million naira lẹ́sọ̀ ń gbà yẹn pé Saheed náà fẹ́ fún wọn 2.5 million otherwise Fúlàní náà dẹ̀ ló ń tẹ bọ́tìnì yẹn ń gbà yẹn pé kí Saheed náà wá dá sọ̀rọ̀ owó yẹn kó tó di pé bàbá ń Bariga ló yarí pé àwọn ò ní gbowó Saheed o ṣùgbọ́n ẹ lọ gbowó àfáà ìmọ̀ràn ẹlẹ́yà ṣé ó sàmọ́nà fún wọn lówó ń gbà yẹn ìmọ̀ọ́mọ̀ ọ̀fà náà fún wọn lówó gbogbo àwọn àfáà tó lórúkọ ní Nàìjíríà ló bá wọn dá sọ̀rọ̀ ta lọ lọ́hùn Saheed náà wá fẹ́ fún wọn lówó láti fi lè jẹ́ kán gbójú kò lórí kéèsì òun bàbá ń Bariga ló ní wọn gbọ́dọ̀ gba owó yẹn Fúlàní ló fẹ́ lọ gbowó lọ́wọ́ Saheed torí pé ohun tí yẹn máa jẹ ló ń wá ohun tí Fúlàní máa jẹ everybody mọ̀ pé Fúlàní oníjẹkújẹ ni bí ọ̀rọ̀ owó ṣe jẹ́ nìyẹn tí wọ́n bá lè já òfin gbó èmi mo wá sọ̀rọ̀ yẹn lórí prógámù mi pé ṣé ẹ̀yin Ìlọrin ṣé ẹ fẹ́ máa gba owó lórí àwọn bàbá yín tí pé àṣé ẹ fẹ́ máa jẹ́ ká lérò pé àṣé ọba Ìlọrin ní price ńgbà yẹn ni mo sọ ò kọ́ máa lọ gé o àṣé ẹ fẹ́ ká mọ̀ pé ọba kí ṣe ẹ fẹ́ máa jẹ́ ká àwọn èèyàn mọ̀ pé ọba Ìlọrin ní price ńgbà yẹn ni mo sọ ọ̀rọ̀ yẹn ló fà á tí bàbá Bariga fi bínú pè sórí prógrámù mi torí Fúlàní mọ̀ wípé èmi ni mò ń tẹ bọ́tìnì bí bàbá Bariga bí àwọn ògo Ìlọrin ò ṣe ní gbowó yẹn Fúlàní ló wá pé bàbá Bariga lójú oorun wípé ẹ wo Okanlomo náà ti gbowó ló fà á tí bàbá Bariga fi bínú pè sórí prógrámù mi fẹ́ni tó bá rántí ń jọ́ kìíní àná mo jẹ́ fẹ́ gbé fídíò yẹn wá mo tún gbàgbé ni mo ti fídíò mo fẹ́ kọ́ ọ̀tẹ̀ mo gbàgbé bàbá Bariga pè sórí prógrámù mi tí bàbá Bariga fi bínú sọ̀rọ̀ talk on 100 million I'm coming my best lórí I will talk about mo ní sọ̀rọ̀ lórí ìjọ Sunday but Bádékalẹ̀ Akeem má wọrí my best sọ̀rọ̀ ẹ má divert me so that bàbá Bariga ó bínú call sórí prógrámù mi bàbá Bariga bínú sọ̀rọ̀ gbúdúgbúdúgbúdú ta ni mo fún bàbá Bariga lésì ìjọ yẹn ni ibẹ̀ lè ṣù bá ti wọlé sáà ìmọ̀ bàbá Bariga ta lè ṣù tó fẹ́ wọlé òun náà ni Fúlàní tẹ bá lọ rántí gbogbo ẹni bá lórí prógrámù bí bàbá Bariga ṣe sọ̀rọ̀ tó bá mọ àdìyó mi ò sọ nǹkan kan torí pé mo mọ̀ wípé wọ́n fẹ́ dá àárín èmi àti bàbá Bariga rú torí pé bàbá Bariga jẹ́ nǹkan tẹ́lẹ̀ bó ṣe wà kò fẹ́ ìwọ̀sí Fúlàní ló pe bàbá Bariga kó tó di wípé mi ò sọ̀rọ̀ àìsọ̀rọ̀ yẹn nígbà tá a parí program bàbá Bariga padà pè mí wọ́n dẹ̀ tọrọ àforíjì lọ ni pé àwọn wá sórí program mi wá embarrass mi èmi mo ní page mi náà anybody dẹ̀ fún mi lówó nǹkan tí mò ń ṣe yìí mò ń support Ìlọrin ni kò sẹ́ni tó bí da kó máa fa àwọn àfa Abẹ́òkúta pa bẹ́ẹ̀ yẹn Abẹ́òkúta àgbọ́n àwọn àfa Abẹ́òkúta lè jà àwọn àfa Abẹ́òkúta kẹ̀kẹ́ rè wọ́n ń ṣe àfa ojú ọ̀rọ̀ lárí tó máa fọ̀rọ̀ yẹn gùn báwo wá lọ̀rọ̀ bọ́ọ̀sì ṣe jẹ́ gbogbo àsìkò tá à ń sọ ẹ má gbàgbé o wọ́n ti kọ́kọ́ cancel petition Saheed tí wọ́n gbé lọ sí headquarter Fúlàní ti cancel ẹ̀ wọ́n ti tọwọ́ bọ̀ wọ́n ti cancel ẹ̀ wọ́n ti withdraw ẹ̀ nígbà tí ó wá di pé bàbá Bariga àti àwọn àfáà tó máa ń tẹ̀lé bàbá Bariga ń gbà yẹn ṣẹ́ ti rí kò dá kí àwọn kíyàn wà kó má ní kọ̀nà o òṣì òdẹ tún dá o méjì ni o òṣì òdá lóòótọ́ o bọ̀ tíyàn bá ní kọ̀nà wàhálà bí yàn bá ní kọ̀nà tó bá ní ayọ̀ ọkàn
wà máa rí ẹgẹ́ bí olówó ni mo lo nọ́ọ̀sù kan jọ Sunday mo ní àfá dá tí nìkan náà àtòkò là àzà wàhálì àzà àhàzòmí nǹkan náà kí ló fi ń da tó kíyàn ní ayọ̀ kan bọ́lọ́hún ṣe ṣe Allah tẹ́tí kò gbọ́ ìjì alọ́rọ̀ àṣọlùmáàlì gbogbo ẹni tó bá ní kàn náà òun ló máa dàbí olówó lójú àwọn èèyàn mo ní ayọ̀ kan lórí bọ́lọ́hún ṣe ṣe mí afa dati ní kànáà àtòkù làázà bọ́lọ́hún ṣe ṣe mí tẹ́mi lọ́rùn mi ìwáyé aláyé mi ìwágo aláàgó mi ò torí mọ́tò kí n kọlu kẹ̀kẹ́ ṣùgbọ́n problem tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà Nàìjíríà ní pàápàá jù lọ I'm not sorry to say ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó wà nílọrin ìmí inú wọn ago aláàgó lẹ́lòmí ń wò sáré ó fẹ́ dàbí lágbájá ó fẹ́ dàbí lágbájá ó fẹ́ dàbí lágbájá làfáà lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn ń wò sáré kó tó wá di wípé àwọn àfáà tó wà pẹ̀lú bàbá Bariga Fúlàní ti tó sí wọn ó ti tọwọ́ bọ̀ wọn lórí pé ọ̀rọ̀ Saheed yìí ẹ jẹ́ ká mójú kúrò ńbẹ̀ ẹ má ká bá Saheed ṣẹjọ́ ẹ jẹ́ ká fa Saheed mọ́ra kí Saheed náà lè wá sílùú lọ́nì bàbá Bariga ló ń yarí pé kò sí ohun tó jọ ṣùgbọ́n torí pé bíyàn bá ní àwọn tó jẹ́ bí ikwan àbáwọn tó jẹ́ bí kábínẹ̀tì ẹ̀ tó bá di wípé wọ́n ti ẹ́ńtà àwọn kábínẹ̀tì yẹn tó bá ti ẹ́ńtà àwọn kábínẹ̀tì yẹn ó máa ṣòro fẹ́ni tó jẹ́ pé olórí láti rọ́nà lọ tẹ́lẹ̀ gbogbo àwọn àfáà tí ó wà pẹ̀lú bàbá Bariga Fúlàní ti tọwọ́ bọ̀ wọn lọ́pọlọ ó ti tọwọ́ bọ̀ torí pé owó kékeré ló máa ń jọ olóṣì lójú ẹ̀wọ̀n 100 million naira tó ń sọ yìí sí ẹlòmíì ti fẹ́ parẹ́ nítorí 100 million naira tó gbọ́n pọ̀ Ọ̀kanlọ́mọ yé Ọ̀kanlọ́mọ adúró owó yẹn wọ́n fi lọ ẹ́ òwò àgbà ó jẹ́ kó mẹ́nu kó lórí ọ̀rọ̀ Saheed ní 100 million mo ní olórí burúkú ní òṣì ló ń dẹ̀ láàmú wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ torí 100 million naira tẹ́fẹ́ torí ẹ̀ para yín yẹn òun náà ìtàkùn tó so gbá ló so elégédé màá já yín tán lẹ́nìí ihun tó fẹ́ 100 million naira ṣe fún mi ló fẹ́ fi bọ́ọ̀sì ṣe fún bàbá Bariga jẹ́ kó rí ẹ pé wo àwọn tá à ń bá ta yè èṣù ni wọ́n máa tọwọ́ ẹbọ ṣọlọ báyìí wà kàn gbọ́ voice ẹni ta ni wọ́n máa sọ ẹ̀dẹ̀ ní yẹpẹrẹ nínú ayé kò sí nǹkan tó fẹ́ fi 100 million naira ṣe àti bọ́ọ̀sì ṣe máa gbé yín débẹ̀ sí ìtàkùn tó so gbá ló so elégédé they are not ready to give anybody boss or anybody 100 million naira wọn already àti fún anybody ní 100 million wọn already àti fún anybody ní bọ́ọ̀sì jẹ́ kí tiẹ̀ là wá máa já ẹ tán ṣùgbọ́n gbà náà lọ́hùn Fúlàní ti ẹ́ńtà àwọn tó ń tẹ̀lé bàbá Bariga Fúlàní ló máa ìdí àbọ́ọ̀sì wá pé ẹ jẹ́ ká fún Saheed ní ransom ká gba bọ́ọ̀sì lọ́wọ́ ẹ̀ tá bá gba bọ́ọ̀sì lọ́wọ́ ẹ̀ ká fi Saheed ilẹ̀ Fúlàní ló máa ìdí àyẹ̀wò àgbà náà torí pé ọmọ ojú ọ̀rọ̀ lárí Fúlàní àti Saheed ti jọ pa wọ́n ti jọ pa wípé ok o a máa sọ fún wọn wípé a máa fún wọn ní bọ́ọ̀sì and Saheed already àti fún wọn ní bọ́ọ̀sì ẹ má gbàgbé o ó ti wá tòsí àwọn tó wà pẹ̀lú bàbá Bariga àwọn tó á dá fún ẹ̀jàre kùndùsì fún mi ayé ada kùndùsì fún mi wọ́n ti tòsí àwọn tó wà pẹ̀lú bàbá Bariga on the way going to Ilorin bàbá Bariga wà ní mọ́tò pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jọ ń lọ tó gbogbo ẹni mọ̀ ni àwọn ènìyàn dá ọ̀rọ̀ Saheed ilẹ̀ pé bàbá ẹ jíjẹ́ ká foríjì Saheed kódà tá bá foríjì Saheed èèyàn lè gba nǹkan lọ́wọ́ ẹ bàbá Bariga pé ẹ lè foríjì Saheed ká gba nǹkan lọ́wọ́ ẹ ok òun àti ní pé àwọn tó wà pẹ̀lú òun ọ̀tá lóhun kó tira ọjọ́ yẹn ni bàbá Bariga ní ok kò sí wàhálà ẹ máa wo Fúlàní tó parọ́ nínú fídíò tó ṣe wípé ẹ lo fídíò tí Fúlàní ṣe Fúlàní sọ níbẹ̀rẹ̀ fídíò yẹn pé bàbá Bariga pé àwọn sí mítìnì wọn náà fẹ́ arrest Saheed Shittu wọn wá ń béèrè lọ́wọ́ Fúlàní pé kí ló rí sí Fúlàní wá ń sọ wípé òun òjùlú lọ náà lẹ́nu Fúlàní ni o Fúlàní ó sọ wípé òun òjùlú lọ tí ìlú bá fẹ́ arrest Saheed kò sí wàhálà òun ò lè stop irọ́ ló ń pa Fúlàní ò sọ bẹ́ẹ̀ ìwọ ń sọ pé kọ́ máa arrest Saheed ni oníkọ́ máa arrest Saheed ni ìwọ àti àfàlà bíbù lọ́jọ́ ń lò ń gbà yẹn but àfàlà bíbù gbọ́n kò ń gbójú jáde ìwọ ló máa ń ṣe evil ìwọ ló máa ṣe evil ìwọ ló máa pè ìwọ ló máa pèlè inú ká pe èèyàn lórí fóònù kí a plan ní burúkú Fúlàní ní number 1 Saheed gan mọ̀ pé Fúlàní ló pè ní Fúlàní ali evil gbogbo wàhálà tó máa Yagabari nílé ní Fúlàní ló kó Yagabari sínú wàhálà yẹn torí òun ló pè lórí aago tó ní kó máa lọ bú àwọn èèyàn kódà gbogbo fídíò tí wọ́n ní pé wọ́n gbé jáde Fúlàní ló lò Ọlọ́run inú mi kú dùn pé voice yẹn padà jáde inú mi tún padà dùn náà sí pé ọ̀rọ̀ ìyá alájẹ́ courtroom
tó padà jáde yìí sí náà Fúlàní náà lọ àti Saheed ló pe ìyálájé pé kó bá wa dá sọ̀rọ̀ wa Fúlàní ló pe wọn kó bá wa dá sọ̀rọ̀ wa tí ìyálájé bá wa dá sọ̀rọ̀ mùsùlùmí lẹ́ni ta ló lọ invite ìyálájé wa ẹ̀yin náà lọ pe ìyálájé wa nítorí Okanlomo yìí náà ni nítorí Okanlomo yìí náà ni tó bá wá ṣe tán àwọn asapamọ́ bí kò wọn mọ̀ kankan pa ẹ̀ asapamọ́ so that Fúlàní ó ti kọ́kọ́ sọ bá Bariga pé káwọn ọ̀rọ̀ Saheed yẹn kọ́ máa mú o ẹ wá mọ̀ inú fídíò tó wá ṣe gbẹ̀yìn tó ṣe yìí náà inú the same video náà ló kọ́ sọ lákọ̀ọ́kọ́ pé òun ní ẹ tó bá fẹ́ mú kọ́ mu ó wá ní bàbá Bariga wá pé òun padà ẹ lọ fídíò yẹn ó ní bàbá Bariga wá pé òun padà ẹ jẹ́ n wá fídíò mi báyìí nọ́bà mo lè play fídíò mi báyìí ó ní bàbá Bariga wá pé òun padà pé ok Fúlàní ok àṣetán láti ṣe ohun tó fẹ́ jẹ́ wá fídíò ẹ̀ jáde kẹ́lẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀ ṣé tó máa ṣe pé o ti ń bẹ̀bẹ̀ fún Saheed tẹ́lẹ̀ wáyé tó máa ní pé wọ́n pè ẹ́ pé àṣetán láti ṣe ohun tó fẹ́ nípa Saheed ó jẹ́ wá fídíò yẹn jáde jẹ́ wá jáde kí n play ẹ̀ ọlá pé láàárọ̀ yìí mo kánjú díẹ̀ ni ẹ lọ fídíò Fúlàní yẹn o ó ní pé bàbá Bariga wá pé òun ẹ má gbàgbé pé Fúlàní ti set àwọn àfáà tó wà pẹ̀lú bàbá Bariga ìhun táwọn fẹ́ ṣe bàbá Bariga kò dẹ̀ mọ́ bàbá Bariga mọ́ àwọn tí bàbá Bariga jọ wà nínú mọ́tò náà ní ẹ jẹ́ ká pe Fúlàní ló fà kí bàbá Bariga fi pe Fúlàní àwọn tó wà nínú mọ́tò náà ń sọ̀rọ̀ bọ́ọ̀sì ẹ lọ gbé voice yẹn jáde tí ẹ bá gbé jáde ọmọ àlè ní ẹ lọ gbé voice yẹn jáde àáfàá tí Fúlàní pè yẹn tó pè wọlé sórí program Fúlàní yẹn ó wà pẹ̀lú bàbá Bariga nínú mọ́tò àwọn náà ń sọ̀rọ̀ bọ́ọ̀sì Fúlàní bàbá Bariga ò sọ̀rọ̀ bọ́ọ̀sì ẹ lè ní bàbá Bariga tó ń fẹ́ gba bọ́ọ̀sì lọ́wọ́ Saheed Àdìyó paramọ́lẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí èèyàn bíi tèmi l'Àdìyó gbogbo Àdìyó kì í fẹ́ ìwọ̀sí gbogbo Àdìyó kì í fẹ́ ìwọ̀sí bẹ́ẹ̀ ṣe rí mi yìí paramọ́lẹ̀ mi kọ̀rọ̀ wọ̀ sí ẹ ní bá mi níbi pé Okanlomo wo ló ṣe yìí tán kí wá dákẹ́ kí wá káwọ́ gbéra kò ní ṣẹlẹ̀ sí mi lábẹ́ sọ́mọ̀ kàkà bẹ́ẹ̀ mi ni wulẹ̀ ṣeun tó máa fọṣẹ yí mi ni. bàbá Bariga wá ti pé ókè ẹ̀yin pípù yìí plan ní leléyìí ló fà tádì yóò fi dákẹ́ fún wọn ẹ lọ gbé voice yẹn jáde tẹ bá gbọ́ ohun Àdìyó pàdé ìrònú kan lọ gbé bọ́ọ̀sì wa Àdìyó ní never sọ bẹ́ẹ̀ láyé paramọ́lẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí ṣèbẹ́ ní ẹni voice ṣèbẹ́ ní ẹ gbé voice yẹn jáde kò sẹ́ẹ̀dì kò sọ̀rọ̀ ẹgbẹ́ rí jáde àwọn tó wà pẹ̀lú Àdìyó nínú mọ́tò ló ń sọ̀rọ̀ bọ́ọ̀sì otherwise ìwọ̀n tí wọ́n wá ń wá gangan ni wípé ta ní pé Àdìyó lọ fi ọwọ́ sí ọ̀rọ̀ bọ́ọ̀sì yẹn ta ní Àdìyó lọ fọwọ́ sí ibi tí mo lọ gọmọdé yìí o wọn ò ní fún wọn ní bọ́ọ̀sì kankan wọ́n kàn máa rìkọ́ọ̀dù ohun Àdìyó bọ́rọ̀ ṣe wá jẹ́ nísìn wọ́n á wá fi ohun Àdìyó yẹn rọ́bìṣì gbogbo ohun tó ń jẹ́ ògo Ìlọrin pé ṣèbó ògo Ìlọrin Àdìyó ti fẹ́ gba bọ́ọ̀sì. Oh my God àwọn èèyàn gbọ́ mi yé ta ní pé wọ́n lọ rí ohun Àdìyó rìkọ́ọ̀dù ni àní ẹni kan gbé voice yẹn jáde àwọn tó wà nínú mọ́tò pẹ̀lú Àdìyó náà máa gbé voice wọn bẹ̀ ẹ gbé voice yẹn jáde sẹ́ni tẹ́lẹ̀ mọ̀ kí Fúlàní mọ̀ plan géèmù yẹn fún wọn Fúlàní ti gbé Saheed sórí aago already àti Afalabib wọ́n ti gbé wọn sórí aago kó tó di wípé àwọn àfáà yẹn báwọn àfáà yẹn ti pe Fúlàní ó gbé wọn sórí aago ó gbé wọn Saheed sórí aago second phone ẹ̀ so that wọ́n fẹ́ sẹ́ẹ̀tì bàbá Bariga Àdìyó I respect you Àdìyó bàbá Bariga wọ́n fẹ́ sẹ́ẹ̀tì bàbá Bariga wọ́n ti gbé wọn sórí aago inú mi dùn pé àwọn náà fúnra wọn jábọ́ fún ara wọn wípé àwọn ti wà lórí aago míì tí kò bá dé Fúlàní fẹ́ ta Ìlọrin ó fẹ́ ta ògo Ìlọrin kí làbọ̀rọ̀ gbé Saheed sórí aago second aago kí làbọ̀rọ̀ gbé Saheed sórí second aago tó bá dé Fúlàní gbọ̀ngàn lálábùrú tó fẹ́ ta Ìlọrin ìwọ àtàwọn ògo Ìlọrin ẹgbẹ́ yín fẹ́ ṣe mítìnì kí làbọ̀rọ̀ gbé Saheed sórí aago tí kò bá pẹ́ aláburú ni Fúlàní Ọlárewájú tí kò bá pẹ́ bóyá ẹ fẹ́ mọ̀ ẹ fẹ́ sẹ́ẹ̀tì ògo Ìlọrin ìhun tí wọ́n respect kí bàbá Bariga sọ́njọ́ yẹn tánàdì yóò lọ ṣèṣì lọ sọ̀rọ̀ yẹn jáde ni recording lásán ni wọ́n nídìí wọn Saheed ò ra bọ́ọ̀sì kankan fógo Ìlọrin o Saheed ò ra bọ́ọ̀sì kankan fún ògo Ìlọrin déédé voice fídíò tí wọ́n lọ court lọ́dọ̀ Sakama fídíò tó court lọ́dọ̀ Sakama níbi tí Sakama ti ń sọ ọ̀rọ̀ wípé tó bá tiẹ̀ já sí pé òun gọ́gọ́ kọ́kọ́ lérò imagination or imagine ni Sakama ń sọ̀rọ̀ lé lórí kò pé Sakama sọ wípé káwọn gba bọ́ọ̀sì ó náà òun rò imagination òun imagine pé tábà tí ẹ lè mú bọ̀bọ̀ yìí bóyá kọ́kọ́ fẹ́ ọ̀rọ̀ bọ́ọ̀sì tó ń sọ ń gbà yẹn bóyá kóhun náà rò pé àbí kóhun náà gbà ó ń rò lẹ́mí ẹ̀ ní kò bẹ́ anybody sọ orí program lẹ́jọ́ sọ wọ́n wá kọ́ọ̀tì àárín yẹn
no one play video sakama yẹn fọ́rọ̀ dada miraran ó wá ń repeat video sakama yẹn lójú ẹni tí ò ní làákàyè tí ò mọ bọ́rọ̀ yẹn ṣe jẹ́ ó wá ń blame sakama pé sakama náà support kan gba mọ́tò sakama ò ní kan gba mọ́tò lọ́wọ́ Saheed láyéláyé sakama ò ní kan gba mọ́tò lọ́wọ́ Saheed ibi tí àdìyó bá ń lọ ní sakama ń lọ ṣùgbọ́n wọ́n ti ń ta àwọn kan náà àwọn ògo ò lọ ní jẹ́ pé owó kékeré náà fi ń tú wọn lójú. So that ohun bàbá Bariga ni wọ́n ń wá déédéé irú ẹ̀ ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tèmi náà lórí 100 million 100 million tí wọ́n fi ń bẹ̀ mí wípé kí n já ìdákẹ́ lórí ọ̀rọ̀ Saheed wọ́n fẹ́ dà sí ràn mí lọ́wọ́ wọ́n máa fún 100 million èmi ò ní ẹtúbọ̀ èmi ò náà dé 100 million pẹ̀lú bàbá olówó mo tuntun sọ o mi ò náà dé wọn o ṣùgbọ́n bàbá olówó sọ fún mi níwájú ilé Ọlọ́run ní Kaaba wípé Okanlomo lọ fèsì bísínẹ́sì mọ́tò ẹ̀ má dá sọ̀rọ̀ Saheed Shittu mọ́ má bá wọn dá sọ̀rọ̀ Ìlọrin mọ́ fi wọ́n lẹ̀ lọ fèsì bísínẹ́sì ẹ̀ mo ṣáà rí pé òun póòsì mọ́tò sórí péèjì ẹ̀ mo ní bàbá bẹ́ẹ̀ ni o gbogbo mọ́tò tàbí lórí péèjì mi yẹn èmi kọ́ ni mo ní gbogbo ètò èmi náà wà ń bẹ́ẹ̀ ni o èmi náà sì ní ìdìrànlọ́wọ́ bí business mi ṣe máa bó ṣe máa jù bẹ́ẹ̀ yẹn lọ kò tẹ́sẹ̀ tó ní ìdìrànlọ́wọ́ iwájú ilé Ọlọ́run mo wà Kaaba mo wà wáyé tí mi ní fẹ́ nára mi sọ pé mo ní ìdìrànlọ́wọ́ iwájú ilé Ọlọ́run bàbá yẹn fi sọ wípé ókè má wọrí màá rún ẹ̀ lọ́wọ́ pẹ̀lú business yẹn ìwọ ṣàṣàdéhùn fún mi pé o ò ní dá sọ̀rọ̀ Saheed mọ́ ojú ẹsẹ̀ náà mo sọ pé bàbá mi ò ní gbàdéhùn tí mo kí mi ní ṣíkà o mi ò ní gbàdéhùn tí mo kí mi ò ní ṣíkà o ṣùgbọ́n tí Saheed bá ti ṣe ohun tó yẹ kó ṣe tẹ́ bá parí ìjà tó bá gbà láti pé kàlàfíà àjọba èmi náà lè kàlàfíà àjọba ṣùgbọ́n mi ò ní gbàdéhùn tí mo mọ̀ kí mi ò ní ṣe ta ni wípé èmi náà lọ ń dance to their tone tó lọ rìkọ́ọ̀dù mi because several times lèmi àtọmọ bàbá olówó máa ń sọ̀rọ̀ Alájì Okanlomo ẹ má wọlé o dádì ò gbàgbé yín o dádì ti máa fún yín nìkan tẹ́ fẹ́ o ṣùgbọ́n ẹ má gbàgbé o ọ̀rọ̀ Saheed yẹn títí máa dà sí mọ́ màá tún sọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé mi ò gbàdéhùn tí mi ò mọ̀ kí mi ò ní ṣe ta ni pé mo ti lọ jábọ́ sí wọn lọ́wọ́ ni wípé ẹ má wọrí ẹ̀yin já fún mi 100 million tí wọ́n fún mi 100 million ọ̀rọ̀ Saheed yẹn mi tẹ̀lé dá sí mọ́ ta ni mo ti lọ sọ ni wọ́n máa rìkọ́ọ̀dù mi òun náà máa wá play fún aráyé lé ní wípé wọn ò ní fún mi lọ́wọ́ yẹn o ọ̀hún ẹ̀rẹ́ àti ṣàánú mi ọ̀hún ẹ̀rẹ́ Ọlọ́run ọba tó ń ṣàánú yẹn mo tuntun sọ person go help you no go stress you person go help you no go stress you they no ready to assist ìhun tó ní ìdí tọ́tọ́ yẹ̀ mú mi má bẹ́ẹ̀ ni wípé ọmọ pé mi ni striker tí mò ń jáṣẹ́ Saheed èmi lọ́ọ́ bá jáṣẹ́ kí n má sọ̀rọ̀ Saheed mọ́ náà torí ẹ̀fẹ̀ máa fi owó yẹn impress mi kí n lè kó yẹn lè jọ mí lójú ìwọ má para nítorí owó tí ò tí ì gbà wọ́n fẹ́ fi tàn ẹni tó bá lọ jẹ́ kí owó kan lọ free kí ẹ tó bá record wọ́n máa fi ṣe ẹlẹ́yà wọ́n máa ta dignity ẹ máa waste ta ni mo jẹ́ ń jẹ́ pé bóyá pé mi ò ń ṣe ọmọ ògbóró tí mo já tán ni wọ́n máa record mi tí wọ́n bá ní record mi lọ́wọ́ tẹ́ ẹ̀ bá gbé jáde òfò lẹ́ máa ṣe ẹ play record mi ẹ play gbogbo record mi tó wà lọ́wọ́ yín mi ò ní never gba àdéhùn tí mo mọ̀ pé mi ò ní ṣe mi ì dẹ̀ ní gba àdéhùn tí mo mọ̀ pé ó lè kàn mí lábùkù lójú ayé àti wájú Ọlọ́run torí pé ihun tó ń pè ní jìbìtì kò sí ohun tó ń pè ní jìbìtì kọjá wípé kẹ́ ṣàdéhùn lórí nǹkan kan kódà gan kí n parọ́ fún wọn ipe má wọrí ẹ fún mi lówó yẹn mi sọ̀rọ̀ Saheed mọ́ kí n wá gbọ́ owó yẹn lọ́wọ́ wọn kí n wá continue mo ti lù wọ́n jìbìtì nìyẹn mi ò rẹ̀ kí n lù jìbìtì torí kan tó ń pè ní jìbìtì láyé ni pé ẹ gbé àdéhùn ẹ sọ ọ̀rọ̀ lórí nǹkan kan tí n bá fún ẹ ní owó yìí o tí n bá fún ẹ ní ike yìí o wàá fún mi ní glasses yìí o àdéhùn ni o àdéhùn máa ṣíwájú transfer ẹ̀yin pé ẹ fẹ́ ṣe ìnáṣíbà ẹ fẹ́ tajà lára yẹn àdéhùn ok iye onígàrí èlò lẹ́ǹta kìíní iye báyìí ni ok tó bá ti fún mi iye báyìí màá fún ẹ ní nǹkan báyìí àdéhùn ní láàrin èèyàn méjì wípé ok o tó bá lè gba nǹkan báyìí màá fún ẹ ní nǹkan báyìí àmọ́ lápẹ́ mi ò gba àdéhùn yẹn ni wọ́n ṣe fún mi ní nǹkan tí wọ́n lérò kan fẹ́ fún mi mi ò dẹ̀ lè gbà wọ́n tún sọ tẹ fún wa ní $5 billion kẹ tún fún wa ní àjì 50 kẹ tún ra mọ́tò 20 tí Saheed ò bá ti ṣe ohun tó yẹ kó ṣe a máa fa wàhálà yìí lọ